bàbá wa tí gbogbo wa ń pẹ́tì ní gbogbo ọdọọdún tá a máa dúpẹ́ tá a ń fi ọdún yin ọdún. ويوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم أحمد الجم والكيبة وصرفت فيه الذكر والشوق والهبة وشيخ المسلمين شيخنا الشيخ سليمان فاروق المسكين بالله أدام الله حياته أنا من نواكا لكن أنا رفضت محمد صلى الله عليه وسلم فقال صلى الله عليه وسلم يا ثوبان ألم تقرأ قول الله تبارك وتعالى ومن يطع الله ورسوله فأولئك يا ذا العطايا يا ذا العطايا إنني لك ذاكر يا ذا العطايا إنني لك شاكر ألم وتوصلي توصل باي ولا لم تبه عظيم سهل كل يدندن بموقف غير لا يزال تذكري إلى من درايا بسمارة ويؤمن أتيتك محفل فضيلة الجهبذ الجهبذ والعارف العارف مولانا الشيخ الحاج سليمان فاروق المسكين بالله صلوا عليه وسلموا تسليما lórí àyà yìí bàtà nàbí bẹ̀rẹ̀ ayé nìkan ní ṣiṣẹ́ ni abáyàwó tó ń ṣiṣẹ́ ń bàtà nàbí kú wà lọ́rùn tíra. وبين العالمين خراب نداء صح منك الوزن فلكل هين وكل الذي فوق التراب تراب أيتي موي لها أفاقبة بابا وشيخ آدم عبد الله العلوري tí bàbá wọn lọ́jọ́ ìní tí wọ́n máa kì ní gbogbo ìgbà tí wọ́n bá dákọ̀ wọn pẹ̀lú wípé sahibul wilayatil kubra èyí tí wọ́n wí ní èmi náà tẹ̀lé wọn mo wí bẹ́ẹ̀ lérí agbẹ́rin ìsọ̀rọ̀ wọn mo fi sí ìjòkó mo sì fi kí gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ̀m̀bẹ̀ níkàlẹ̀ bẹ̀rẹ̀ látẹ̀rí bàbá wọn lọ́jọ́ ìní fúnra wọn fadilatu sheikh Suleiman Farouk oníkìjìpá àlà lórí mo wá kí wọn bẹ́ẹ̀ mo sì kí bàbá wa Abúrìdá mo kí bàbá wa Sheikh Usman láti Ìlọrin mo wá kí bàbá wa nílé kọ̀rọ̀ mo kí bàbá wa nílé Mẹ́másà Fadilatu Sheikh Alhaj Al-Ustaz Sa'idu Mẹ́másà mo wá kí bàbá wa tí wọ́n já ṣáájú wa lójú ọ̀nà Kàdíríyà bàbá wa Yahya Salati mo wá kí gbogbo wa pátápátá bàbá wa Amirul Jaishi mo kí àwọn ẹ̀yà wa mo kẹ́yìn bàbá wa mo wá kẹ́yìn brọ́dásì wa mo kọ́lá ìjà wa ámátà kò ní burú lẹ́lẹ́ ọ̀lá la ilaha illallah èyí tá ń ṣe lẹ́yìn tí ń jẹ́ ọjọ́ ìbí Ànábì wa Muhammad ìgbà mo débí mo wá rí wípé kálímà kan bẹ lọ́dọ̀ àwọn Róòmù wọ́n ń pe kálímà náà ní kọ̀ọ̀lùn mo wá wo ìjókòó wa yìí wípé kí
Suleiman ìjíǹde Kálún nígbàdọ̀ àwọn Rome iná ní tọ́ta parí tí ó sì ń tọ́ta yọ ẹ̀. mo rí tírà kan táfà kan kọ ọ́ sọ̀tàn ọ̀kan lára àwọn Al-Qurra'u al-Ashara àwọn mẹ́wàá tí wọ́n máa Al-Qur'ani ké ní oníranran bọ́tánì ní oníranran ohun ọ́ sọ̀tàn àwọn mẹ́wàá ọ́ dákọ̀ ẹnìkan nù wọn ẹni ni wọ́n ń jẹ́ Isa ọmọ Maina ọmọ Walad ọmọ Isa ọmọ Abdullahi Sariki ẹni ni wọ́n wá ń gbè ní Kálúnù mo tọ́jú bọ̀ tẹ̀lé wípé èsè tí fi ń jẹ́ Kálúnù àṣẹ àfa àtọkọ Al-Qur'ani ní Madina Sheikh Nafi'u tóun náà ń jẹ́ ọ̀kan lára àwọn Qurra'u Ashara àfáàní bàbá rẹ̀ nípele kẹrin lọ́hùn wọ́n rà á wá ní láti Róòmù ló ti wá sí Madina ọ́ àtẹ̀dọ́ ń bẹ̀ nígbà tí Isa ọmọ Maina wọn kẹ́ Al-Qur'ani lọ́dọ̀ rẹ̀ ọ́ á rí kéjú gbogbo àwọn tó bá lọ bọ́bá wá rìn káàkiri bíi kí Al-Qur'ani tó wá fẹ́ sà àwọn ní Kálún ìyẹn ni wípé ìmùtẹ́sítà orí kéjọ àwọn ẹgbẹ́ rẹ̀ lọ Sheikh Suleiman èmi náà sọ bẹ́ẹ̀ fún yín pé Kálún ìyẹn ni wípé ìmùtẹ́sítà ẹ̀rí ìṣèjà àwọn ẹgbẹ́ yín lọ ìmùtẹ́sítà kódé ẹ̀rí ìṣèjà àwọn tẹ́ ẹ bá wájú lọ mọ́ wá sọ mọ̀lúdù yín ní Mawlidul Kálún. نبي مهين نبي فصيح نبي رسول نبي سليم قد امتاز من العين والمرسل كريم نبي رسول نبي كريم نبي وفي إذا ما تبلد عن قرب ذاك نبي له بين أصحابه كما ما اقتصر نبي عظيم جليل الوفاء به أنسواك المدى والمدر نبي تعالى بعيد المفر له ما تبلج بين الوفاء níparí ọ̀rọ̀ mi àfáà kan bẹ tọ́jọ́ kan lára àwọn ọmọ kí o ṣe Usmanu ọmọ Fódíò wọ́n ń pe àfáà náà ní Shehu Sambo Shehu Sambo ọwọ́ kéwú lọ́dọ̀ àfáà wá yọ̀ǹda rẹ̀ wọ́n lọlé ọwọ́ dé àdúgbò kan wọ́n pàdúgbò náà ní Tàlátà Mafara nì ibẹ̀ lákàǹkà tó kàn Gùsọ̀ tí ń jẹ́ capital Zamfara state ìgbà wá débẹ̀ àwọn tí ọba ń bẹ̀ lóòótọ́ mùsùlùmí ni wọ́n àmọ́kọ̀ọ́lá Al-Qur'ani lára àwọn tó ọ̀ọ́lẹ́ mi ò lè bárù yín ṣe ilé bárù yín gbé ọ̀ọ́kù ìgbòókù àfáà wá wọn ní bolẹ̀ ní ìwà ó ní Agusa Gaba ó ti súnmọ́ wájú ní jẹ́bà ni ibi tó súnmọ́ ń jọ́nà lọ́hùn iná ní capital Zamfara látara Agusa Gaba ó ti súnmọ́ wájú ibẹ̀ wọ́n ti wá yọ mọ́sílẹ̀
wọ́n yọ mọ́sídàrí nínú Haúsá nínú fíìlì mẹ́dí tí ń jẹ́ gúsà wọ́n á mú mọ́sídàrí wá látara gúsà ní wọ́n ń jẹ́ gúsà o iná ní kápítà gúsà o alukurani iná bẹ̀lára àfáà náà tí ìlú fi wá dókọ̀ fún alukurani náà ní bẹ̀lára Fadilatu Sheikh Suleiman kò síbi tí wọ́n fẹ́ lọ alukurani ni wọ́n wì bá fẹ́ ṣe wáàsí níbi òkú inú alukurani ni ó tọwọ́ bọ̀ bá fẹ́ ṣe wáàsí níbi mọ̀lídì inú alukurani ni ó tọwọ́ bọ̀ kódà bá fẹ́ jà inú alukurani ni ó tọwọ́ bọ̀ bá fẹ́ yíyàn inú alukurani ni ó tọwọ́ bọ̀ kí gbogbo wa ká mú yún ní lára fà káfí alukurani káfí ṣe dòstórù wa mo wá rántí àfà kẹtí jọmọtò kẹsẹ níwò tíwà rẹ̀ náà rí báyìí ṣé wàá dámọ̀ ẹ̀rọ pàtàkì náà àfọ ọmọtò kẹsẹ ń wò ó bí ọmọ ẹ̀ ọ̀kan péré ọkùnrin lọmọ náà wọ́n pè ní Abdul Gani yìí wá kí alukurani ọ̀nà ẹja ọwọ́ lọ sí àrí ìgbà tí ń darí bọ̀ lẹ́yìn ọdún mẹ́rin ọwọ́ adẹ́kọ̀ nǹkan kó o ṣe lẹ́sí àrí nǹkan kó o dé tẹ́ ìdẹ́kọ̀ láàrin báwa kú òlẹ́kọ̀ ọwọ́ mọ́tò ìrọ̀ owó iná ní hadisatu tariki ìṣẹ̀lẹ̀ tí ìṣẹ̀lẹ̀ lójú ọ̀nà tí mú títẹ́ dé ìlọ́wọ́ ṣẹlẹ̀ sáfà àfà wa kú bẹ́ẹ̀ inú bàbá rẹ̀ wá bàjẹ́ ńlẹ̀ onímọ̀jẹ́rì ọlọ́run èmi ọlọ́run bò dí bẹ́ẹ̀ kí n tó lọ láyé yín padà bí ọmọ mi Abdul Gani náà ní sì sọ Abdul Gani ni ọmọ jẹ ń sì gbé alukurani fún kí n tó kú láyé àfọwọ́ sísì làfà bàbá wa débi tí ó ṣe wá sí. Animọ̀dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ ọba Alukadiru ìwọ náà ló fún mi ní Gani òbí ìwọ náà ló sì gbẹ Gani ìlàmì Rabbil Alamin ọba dáníwáyé tètè dá Gani ìpadà wá kò lè wá bẹ́ tí ra lọ mí kò lè wá bẹ́ tí ra lọ mí. Ibo ṣe sà ìyàwó àfọ àlóyún ibo ṣe sà oyún bóṣù mẹ́sàn ibo ṣe sà ọfọmọ náà bọkùnrin ibo ṣe sà ọmọ tààrà bá ibo ṣe sà ọkàlùkùránì ibo ṣe sà ọmọ àlùkùránì ibo ṣe sà ọmọdé àfà wa chẹ́ǹjì orin rẹ̀ Animọ̀dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ ọba Alukadiru ìwọ náà ló fún mi ní Gani òbí ó sì gba Gani ìlàmì Rabbil Alamin ọba dáníwáyé ó ti dá Gani ìpadà wá ó sì ti gbá tìrà lọ mí owó ẹ̀ ò lè gbẹ̀ mí ọlọ́run nípa yín nísìnyí kò nípa gbogbo wa náà inna atayna bismillahir rahmanir rahim inna atayna kalkawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. يا هادي الخيار هيا صلاتي هيا سر الحقيقة يا صلاتي هيا سر النجاة للأنام يا فيض القلوب يا صلاتي يا ابن السعادة يا صلاتي يا أمني وكماني صلاتي يا لشمائل زيلوني ننصر محمد بعيوني يا لشمائل زيلوني ننصر محمد بعيوني يا لصفا والإرفاني أهل الديار سماني أهل القريب سماني سلوني بأهل الجيلان يا لشمائل زيلوني
صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. قل إن صلاتي لله رب العالمين. صلاتي وتسليمي وأزكى تحيتي على المصطفى المختار خير البرية. صلاتي وتسليمي وأزكى تحياتي على المصطفى المختار خير البرية. ربي إني قد علمت بالذي قد كان مني من ذنوب ومعاصي إن نفسي قررتني يا إلهي فاعف عني. يا إلهي فاعف عني. يا إلهي قد علمت بالذي قد كان مني من ذنوب ومعاصي إن نفسي قررت به. يا إلهي فاعف عني. ليتني كنت جمادا أو نباتا أو ترابا مطلقا أو حيوانا لم أكن إنسى مكلف. ليت أمي لم تكلفني. أنت من قد قلت حقا بجميع المذنبين. ادعوني لا تدعو غيري في خلاء وجلاء في سواد الليل. ادعو وأنا رب المجيب. ادعوني عبدي تجدني يا إلهي. إني عصيت أو قصرت في العبادة ولقد كنت أطعت في أحب الأمر عندك. هو تصديق بها ربا غيرك في شهادة فرد عيني يا إلهي. Ọlọ́run ló tóbi. Ẹni wá máa pé Ọlọ́run ló tóbi. Títóbi Ọlọ́run ló ní káyè yìí ó tóbi. Allahu Akbar. Ẹni wá bá máa pé Ọlọ́run tóbi, àyè yìí náà tóbi. Ẹ bá ń gbé títóbi fọ́lọ́run. Allahu Akbar. Ẹni òun náà bá fẹ́ tóbi bíi títóbi èyí. Ọ̀pọ̀ lọ́dọ̀ Ọlọ́run púpọ̀. Àmẹ́yẹ eri àti káníyàn rẹ̀ ọ̀dà sí títóbi ẹni tọ́lọ́ ni ó tóbi. Bí wọn náà bá fẹ́ rírí títóbi yìí, dákun tó bá ń gbé títóbi fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Allahu Akbar kabira. Ìkí Ọlọ́run, àná Ọlọ́run, orí ẹ̀jẹ̀ tó Ọlọ́run, bọ́sàbà mo bá Ànábì wa Muhammad. Mo kí bàbá mi, àfáà àgbà, níjókòólẹ̀ yìí. Mo ń fi gbólóhùn Ọlọ́run. Ẹ dákun torí Ọlọ́run. Gbogbo ẹni ọba fẹ́ràn Sheikh Ibrahim Inyas. Sirrul Asirari. Ẹni ó ní ọ́fíìsì Ọlọ́run kó. Ẹni ọba fẹ́ràn rẹ̀ tí máa ń bẹ́ ń jòkólẹ̀ yìí kó tó máa ń kíbò sí Inyas. Kí gbogbo tí ń bá ń ta wọ̀nàwọ̀nà kó farabalẹ̀ ń bẹ̀.
mo kí àfáà àgbà tí Ọlọ́run tún ṣe lágbà tí wọ́n sì gba nǹkan tí wọ́n ju Ọlọ́run. Aya Al-Qur'ani ní fi kí wọn. Àwọn akéwù tí bá sábà làkọ̀ máa fa rẹ̀ lérí irun òní hù lérí ẹ̀. Ayakumullah. Aya Al-Qur'ani ní fi ké bàbá wa fáwa. Tọ́lọ́hun wípé wọ́n sì kúrò fil kitabi Idrisa innahu kana ẹ máa wo sífàtúlì mùbálágà ẹni ó ní sífàtúlì mùbálágà ni bàbá wa àfáwa tí ń wí innahu kana siddiqan nabiyya wa rafa'nahu makana aliyya. Al-Qur'an mo kí àfáà ẹni mi dáadáa ẹni Ọlọ́run gbà fún nínú Ìlọrin àfáà Alhaji wa Uthman Dawallahu hayatahu. ìyá tó dúró dáadáa mo fọ̀rẹ́ yín kí ọ̀fẹ́ mi tẹ̀lé mi wáyà yín lálẹ́ yìí bẹ́ẹ̀ mú aṣọ ọ̀kan wọ́n sọ fún mi bẹ́ẹ̀ yìí ni ó lè mú ńgbà mo sorun kẹlúlà ráwà ní tí ń wé lọ́dún mẹ́wàá ó ti wé kalẹ̀ gbogbo ráwà ní mi òun ní máa wé mo bá màbírú rẹ ti rí bẹ́ẹ̀ bá gbé yìí ó tún bá ru yín pàdé àbí bọ́lọ̀ ń bá sọ lálógún mo wá bí Ọlọ́run ìjọ tí ìbànújẹ́ kú Sheikh Ibrahim Inyas. Allahu ta'ala anhu. Ní tó fi bí Ọlọ́run ni mo fẹ́ fi bí Ọlọ́run fún bàbá wa Sheikh Suleiman. Ọlọ́run ò ní fi náà òyàfẹ́ òjijì Ọlọ́run ò ní fi jó yín. Ẹni ọba sàmì dáadáa kò ní jó òun náà. Àmín. Sheikh Sultanul Awliya Sẹ́ríkì Ngídá ẹni tẹ́nu rẹ̀ gbọ́rọ̀ pẹ̀lú mímọ́ ẹsẹ̀ orin márùn-ún gbére ni mo fẹ́ fi gbé Ọlọ́run Sheikh ní bisaumi lábẹ́ hajj bisaumi wa hajj la aziki fol mawazik. Bisaumi wa hajj la aziki fol mawazik. Mi fọlíkẹ́. Yawma tubla al-haqa'iq. Dákun súnmọ́ mi ń bì. Sheikh. Bisaumi wa hajj lam aziki fol mawazik. بفضل كريم يوم تبلى الحقائق أصلي امتثالا أذكر الله تاليا وما تم شيخ انتبه صار زايق وما تم شيخ انتبه صار زايق. Ibi tí ń lọ mẹ́ Sheikh ní kí ni ń jẹ́ àwẹ̀ ìdí Sheikh tó bá fẹ́ fòye tẹ́yẹ́yá tọ́lọ́hun fi gbà fún Sheikh Ibrahim Inyas. Allahu ta'ala anhu. Sheikh tasara nabi púpọ̀ Sheikh ní bisaumi wa hajji lam afiki fal wasaiku bifadilin karimin yawma tubla al-haqaiq. usallimu tisala adhkurullaha taliyan. nkírun mo ti ní nkírun àmọ́ ìgbẹ́mi lè. usallimu tisala adhkurullaha taliyan wama tama shaykhun intaba sara zaiku wama tama shaykhun.
مبصرا فتنقذه ضاقت عليه طرائق وكمداك سبل العبد بالقرب واليسى ووافى وإذ وافاك زال المدائف عليك صلاة الله. ibi tí wọ́n lọ ní mọ́dẹ́ẹ̀nì Sheikh Suleiman ibi tí Sheikh Ibrahim Inyas ibi tí ti púrúfù gbogbo orin Shehu àti ọ̀rọ̀ Shehu máa lọ sí ara kò sì sẹ́ni tí ó fẹ́ gbọ́ àfẹnu tó bá wọlé wàláhì wàláhì abábi tí Shehu ti júwe ti fọwọ́ sọ̀yà ibẹ̀ bí mo ti rí ni lọ́dọ̀ Ànábì Muhammad. عليك صلاة الله ثم سلامه. wọ́n ní فبرهام جد فبرهام جد أعشق فيك وامك فبرهام جد أعشق فيك وامك. برهام جد ẹ̀rí níbi tí Shehu Inyas tó fọwọ́ sọ̀yà tí ó pè báyìí lòun ti rí. برهام جد lọ́dẹ̀dẹ̀ Ànábì ni. برهام جد Baraham gbìyànjú. برهام جد ọ̀gá ni Baraham. برهام جد Baraham ní òhòrè Ọlọ́run dáadáa. برهام جد برهام جد أعشق فيك وامك فبرهام جد أعشق فيك وامك. mo fi àsìkò yìí àtòrí yìí àti màkàmà tí Shehu wà tí wọ́n fi kọ orin náà bàbá wa Shehu Suleiman al-Miskin billah. دام الله حياته. Ọlọ́run ò ní gba ìkẹ́ Ọlọ́run tí ń bẹ lọ́wọ́ yín Ọlọ́run ò ní gbà á. آمين. iná ńláńlá ni ẹni Ọlọ́run bá fi jó lọ́mọ pẹ̀lú bó ti gbé méjì tó kọjọ́ra wọn Ọlọ́run náà ní kì í jọra wọn ẹni wọn aráyé wá gidi tó sì rí déédéé ṣe òun lẹni ó dúró lérí ìyàwó kan ìkara wa ń pọ̀ púpọ̀ kí gbólóhùn Ọlọ́run tó máa dé gbá farabalẹ̀ náà ni. ياكم الله. bá a ti mú báwọn ẹni wájú la mú báwọn náà a máa bu orin fún ọlábùsáàbù láyé ládàáwò ni ń bọ̀ ń bá bùsáàbù orin tá à ń bù fún ọ̀rọ̀ pé wọn nìkan lọ mẹ́mẹ́ ni ẹni wá bá wá rí dúró tì ní tó sì mà bí náà bẹ́ẹ̀ tì rí kò ní fẹ́ jójú ọ̀tá àwọn ká tó lọ́rẹ̀ o. الله. Ọlọ́run wọlé Al-Qur'an ẹ ráyè Ọlọ́run gbé yín sípò tó ga ìkan wá ṣe wá ẹgbẹ̀gbẹ́ yìí nìkan ṣe wà mí báyìí Ọlọ́run kò sí عليك Ọlọ́run ó sì dí wa lójú ọkọ wa lórí. عليك صلاة الله. ọba kọ́ wa lórí bàbá lòun fẹ́ lu agbára lérí alágbára kí ni alágbára ó ṣe. الله. حياكم الله. kí okú eyín wọn máa gbọ́ wọn. bọ́ba níbi tí ń rí báyìí ìwà ni ẹlẹ́kẹ̀jì mo wá fẹ́ sọ̀rọ̀ lérí Sheikh Ibrahim Inyas. رضي الله تعالى عنه. ẹni ọba fẹ́ràn tó sì gbà fún Sheikh Ibrahim Inyas. رضي الله تعالى عنه. ìgbọ́ Inyas àmọ́ ìgbọ́ o. رضي الله تعالى عنه. Shehu. حياكم الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفي نفسه ولقد اصطفيناه من عبادنا ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. بابا حياكم الله. أكرمكم الله. ومن يرغب عن ملة إبراهيم إلا من سفي نفسه. Sheikh Ibrahim Inyas إلا من سفي نفسه. ولقد اصطفيناه الدنيا وإنه في حياكم الله. كرم براهيم 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 كولك
ọlọ́wọ́ pẹ̀lú ẹ̀rọ pẹ̀lú kí mo sì yẹ́s. mo fẹ́ sọ nípa Maulana Sheikh Ibrahim Inyas. Allahu ta'ala anhu. nípa tọ́lọ̀ mú bàbá. Allahu ta'ala anhu. bàbá ọlọ́mú ni karamatu ìsíyún wọ karamatu mànàwíyà. wọ́n tẹ̀ ìjásí pé ṣéwù ó fojú tí ń jẹ́ karama ó fi gbolẹ̀ ó ní òjẹ́ gángan. Ayakumullah. àlékún làṣọ gbági. Ayakumullah. Sheikh Ibrahim Inyas. Allahu ta'ala anhu. Bàbá Rásìrì Ọlọ́run mo fẹ́ ka orin mẹ́fà tó ẹgbẹ́ gbogbo ilé ayé tó tóbi láyé bàbá fojú wọn gbolẹ̀ ní karamata manawiya ní karamata nìsíyà. Ayakumullah. ṣé òun wá sọnù ọ̀rọ̀. Fagadartu awtani wa ahli wa usrati ajubuli fala lam ashiki kotun kalala. bí ṣéwù èmi máa ń wọ ìgbà tí ṣéwù Miskinu billah ìgbà wo ni wọ́n fi sinmi tí Mauludi bá ti bẹ̀rẹ̀ àfinú àwẹ̀ wọ́n wọ ọ̀kanú àwẹ̀ ni. Gadartu awtani. àṣẹ ìfijọ ṣéwù ni. Fagadartu awtani. ṣéwù ni mo fi lù nílẹ̀ àṣẹ Ibrahim Inyas. Wa ahli wa usrati ajubuli fala lam ashiki kotun kalala. ṣéwù ni wọ́n ń kárí ayé káàkiri ìwúwo bíi tágbára wà tẹ́ẹ̀fì hàn bí agbára tí Ọlọ́run tó fẹ̀mí ṣéwù ojú tiẹ̀ lọ. Bikaula khitawra aw yufi wa marata. ṣéwù ni káwùlà díẹ̀ ìgbà kan ní fi ń lọ bẹ̀ díẹ̀. Bibarisi dara lifasiki na kusala. ṣéwù ni mo dé Párísì tó ṣe pé ìlú Bòkí ni gbogbo Bòkí wọn mo sọ wọ́n di wòlíì tó ẹgbẹ́ wọn ń kù sálẹ̀ wọ́n bá fẹ́ kírun wa máa rojú ẹ̀ ṣéwù ni mo kàn wò wọ́n lẹ́ẹ̀kan náà gbogbo tí sì jẹ́ dídùn ti bẹ lọ́kàn wọn ó jáde kúrò lẹ́ẹ̀kan náà. Bibali jika yawman tuma yawman tajawula. ṣéwù lérí mi táàsì Bibali jika. mo tún gbọ́dọ̀ nǹkan tí ń jẹ́ bàlì jíìkà mo wá fẹ́ fi hàn pé tí ń jẹ́ bàlì jíìkà ọlọ́ni jíìkà ń pààwà èmi ni pààwà ń jíìkà èmi ṣéwù ni. Bibali jika yawman tuma yawman tajawula. ṣéwù ni mo dẹ́rẹ́ bàlì jíìkà gbogbo àwọn tó tóbi mẹ́ tí wọ́n gbà tọ́lọ́hún mo ra wọn mẹ́lẹ̀ tètà báyìí. Bigamirati li abugi unaka jamala li abudi li maliki li kaumi qad jitu mawhina wa malondona abugi fahaba khayala wa malondona abugi fahaba khayala ẹ̀wọ̀ ṣéwù. li abudi li maliki Sheikh Inyas. li abudi li maliki li kaumi. bọ́ ọ bá fẹ́ kọrin bọ́ ọ bá débi orin bọ́ ọ bá gbọ́ orin ṣéwù ọ máa dààmú ni. لعبد الملك لقومي bọ́ ọ bá láṣìírí ni ọ bọ́ ọ bá dénú àṣírí ṣéwù ọ máa mú takìtì. لعبد الملك لقومي جئت قد جئت موئلا وما لندن ما لندن وما لندن وما لندن وما لندن أبغي فأبى خيالا وما لندن أبغي فأبى خيالا. ṣéwù ni tó mú wa lọ London ọlọ́run tó fẹ́ pa mí sí London ló mú mi lọ bẹ̀. mo wá dé London mo rò pé ìrìwòsàn ni àwọn pé náà ní bẹ́ẹ̀ London òun ológun ọlọ́run lólógun lọ́dọ̀. Bíbèrútù Bíbèrútù Bíbèrútà. Bíbèrútà. Máláyé Sàrífù. Máláyé Sàrífù. Uwa máa jàmá fi ìlà dání fari ìyá dání.
أو إلا تقوم مقام إلتين إلتان فرعيتان مفاني علمية فاطمة علمية مع التانيس عثمان علمية مع سيادة ألف والنون ببيروت أن يحسن بشرك خادما الفئة ودور بالفتية ما لا ينصرف ما لم يدف أو يكون بعد على ردف وجل ناوي يفعل النون رفعا وتدين وتسألون ببيروت أن يحسن بشرك خادما رسول الإله العرش وهو تعالى كرشي بها خلفت على مودتي هم نصر الدين النبي قال àwọn ni wọ́n fẹ́ràn ìníyàsí yà yìí. Bèbèrútà àni òsínà. Sẹ́wù ni mo dé Bèrútù. Bèrútà. Mo fọdún Bèrútù gbolẹ̀. Àni òsínà. Mo dé sí ní gbogbo tali wọn mọ ká sábò. Bísárìkì Khadimá. Tani mo wá ṣe kò yí lọ bẹ. Rasulalillahi al-arshi wa huwa ta'ala. Rasulalillahi al-arshi wa huwa ta'ala karanshi biha. Ibi tẹ́lẹ̀ ibi tí wọ́n dá sínú ni. Karanshi biha. Lọ́dọ̀ àwa Ìlọrin là ń gbé àṣírí Kundi. Kundi lọ́dọ̀ wa Yorùbá wọn á ní gbé Kundi jáde. Àbálọ́dọ̀ ṣé Karanshi ní gbé àṣírí. Karanshi biha khalaqtu alama wadati. Wàrìjálá. Ó fi hàn pé bí wọn náà bá fẹ́ jogun Karanshi Ṣéwù àti kó Yorùbá débi Muhammad. Bìbáàrí ni olómi dínì. Wọ́n ti lọ bẹ̀ Karanshi. Karanshi 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 Karanshi. Gbogbo Karanshi náà ó wá dàbí àdáàdó sọ́dọ̀ Ṣéwù sílẹ̀. Karanshi Karanshi Karanshi. Àdáàdó fún Ṣéwù sílẹ̀ ìmáàdà. Karanshi biha Karanshi biha Karanshi biha khalaftu alama wadati. Nígbà tí yóò rí bẹ́ẹ̀ mú Násàrù ní ilẹ̀ ilẹ̀ nàbí bí àlà humu nasaru dìínà nàbí fi àlà. kéèyàn máa sọdún ànábì báyìí. Sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ sì ló bá ní Muhammad dáadáa. Sallallahu alayhi wa sallam. àìmọye nǹkan ló ti pàdé lérí tébù. Kọ́dé ìtàsọ̀mù bílí habuli. Habuli lọ́wọ́ tí Muhammadi. kì í sọ̀wọ́ díẹ̀ ni wọ́n wò ó ṣé wọ́n sì tún béèrè jábù tàbárùà. ẹ wá ní Karanshi Ṣéwù ẹ wá ní kòtò kó síbẹ̀. Karanshi biha kọ́dé ìtàsọ̀mù bílí habuli Muhammadi. Kọ́dé ìtàsọ̀mù bílí habuli Muhammadi. bí wọn náà bá wá fẹ́ tàná nínú Karanshi. بدار العلوم الديني بدار علوم الدين أدركت نزياتي فقد شهدت مجدا يفوق مقالا بدار العلوم الدين أدركت نزياتي فقد شهدت مجدا يفوق مقالا. inú wa bí Ṣéwù Kàsírì nìkan kí mo ní ìmọ̀ mo wá fẹ́ fi hàn gbogbo ẹ̀yin onímọ̀ wípé ẹ̀ ní kankan àti kẹ́ ẹ tó tàrí kàwọ́. Ayakumullah. àti kẹ́ ẹ wá sọ́dọ̀ ẹ̀mí Ṣéwù. Ayakumullah. Bidari ulumi dini. ó ní nọ́ọ̀sì àti gbogbo owó ní tí ìfi ń ṣe fáàrí ibi mọ̀ bọ́ọ̀lù ẹ̀ sí. Faqad shuyijat majda yafuqu maqala. mo bọ́ sílé mọ̀ mo bọ́ sílé ẹ̀sìn àwọn onímọ̀ wa ni ọ̀dà ẹ̀mí mànádà ọlọ́dọ̀ ó sì fi hàn yín ọlọ́sọdún Al-Qur'ani wọn ni Rabbul Mashriqayni
ورب المغربين فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان سوني أين التفسير رب المشرقين مشرق كلام إبتون تيجي وكذا منوني رب المشرقين إبتون تيجي وكذا منوني ورب المغربين رب المشرقين رب المشرقين atuta ntawi ọgbẹti atuta fasiri jawairu ọgbẹti حياكم الله atutumi ọgbẹti atutu òkété nínú òkété ọgbẹti. رب المشرقين àbámbàtọ́ wọn mi tẹ̀tẹ̀ fún sí iṣẹ́ Ibrahim Niyas. رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان ẹ fẹ́ yẹn fún iṣẹ́ Ibrahim Niyas. رب المشرقين ورب المغربين رب المشرقين ورب المغربين رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان ẹ sì kéré iṣẹ́ Ibrahim Niyas. ẹ ṣe pé nítorí pé ṣéwù aṣẹ́wù Suleimanu al-Miskinu billah. الله ẹ خير ṣe pé torí pé wọ́n ṣe ó wà lójú ọ̀nà ṣé Ibrahim Niyas làfi ń wí eléyìí wọ́n tẹ̀ rí bẹ́ẹ̀ yìí náà tó torí. abẹ́rẹ́ ṣéwù wọnú ọ́fíìsì ọlọ́run ṣéwù ni ọ̀dẹ̀ jẹ́ sọ bẹ́ẹ̀ rí wí. رب المشرقين ẹni ọba fẹ́ gbọ́ kó máa kí mọ̀ sí Niyas. رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ṣéwù ni ẹjọ́ kó lè jẹ́ رب المشرقين ẹgbẹ́ kọ́tọ̀ tàríkà náà. ورب المغربين nígbà wá sí àkíkà kí n tó fi hàn yín. رب المشرقين ورب المغربين رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان àwọn tí wọ́n mọ èyí ṣéwù. ربي رب المشرقين ẹ kì í mọ̀ kí mọ̀. رب المشرقين ورب المغربين رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان ربي ṣéwù رب المشرقين ṣéwù ní gbogbo رب ayé. المشرقين رب المشرقين
المغربين ونجي تترونا نو رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين رب المشرقين والمغربين رب المشرقين ورب المغربين رب المشرقين رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان إنياس قولك يوم إنياس àwọn fẹ́ gbọ́ bí tọgbà yọ ṣé wùlé mi ọlẹ́yìn alágídá àdìsí lè máa ń fẹ́ ṣé wọ́n sọ nínú tírà náà wípé su'ila an-nabiy sallallahu alayhi wa sallam ayna rabbul izzati qabla khalqis samawati wal ardi fa ajabahu kana fil ama. Ayakumullah. wọ́n ní wọ́n bí ó ń sin ọlọ́run. Allahu alayhi wa sallam. nígbà tó lóun ìdásánmọ̀ kì í dálẹ̀ kì í dáyé kì í dọ́run kì í dọ́tun kì í dọ́sì. Ayna rabbul izzati. Ayna rabbul izzati. wọ́n ní bọ́lá ọlọ́run náà wá. Ànábì wa ń dá wọn lóhùn pé káàdì fi àmọ́. ọlọ́yè tọ́lọ́hún wà ní wọ́n ń pè ní àmọ́. ṣé wà ní ẹ̀yìn máa ti ń jẹ́ àmọ́? àmọ́ lọ́lọ́hún wà nígbà tí ìdán kankan ṣe ìdán kankan. Ibi ọ̀dájú kan ní ní jẹ́ mọ́ṣíríkù tàgbọ́kọ́. Ayakumullah. Ibi ọ̀gẹ̀yìn kan ní jẹ́ mágíríbù kejì ní fífẹ́ rábù lè máa ṣe. Rabbul mashriqayni wa rabbul maghribayni fabi'ayyi ala'i rabbikuma tukazziban. Fabi'ayyi ala'i rabbikuma wọ́n wá mí fín torí pé wọ́n ti rà dìí sí. èèbó karamatun mahnawiyatun mamzujatun bi karamatin hissiyya. Ayakumullah. tíṣe ìwúlẹ̀ yìí wọ́n jẹ́ kankan lọ́dọ̀ wa áìdù ni iṣẹ́ nǹkan oṣù obìnrin ní jẹ́ karama lọ́dọ̀ àwa ṣéwù. ẹ ṣẹ̀ṣẹ̀ bá béèrè karama lọ́dọ̀ àwa ṣéwù áìdù ni lọ́dọ̀ obìnrin láti béèrè áìdọ̀ bákùnrin bá tó sẹ́jẹ̀ ń fi ọ́ lárùn mu àwọn sì kúrò ní àfọ̀ áàdùn ní mùtálà àfọ̀ áàdùn sàhíhù làwà. Ayakumullah. alákìíra náà tún wá jòkó funfun wa lálà òkú wa jẹ́ funfun lásán ó tún wá jẹ́ Yẹhudi àgbà fada tó ti gbókun mẹ́.
sẹ́ni fọ́tò ṣéwù làásùrọ̀ tó ṣe ìníyàs mo débi karamatu yìí sí yà tí ṣéwù pè ní haidu ẹlòmíràn àrò pé ṣéwù ò ṣe é ní lá ó ṣe é kò ní ẹni ṣéwù fi pè ní haidu padà lálàrí ṣéwù ìwọ̀n wà pé ṣéwù wá sí wa ṣéwù sí wa ìwọ̀n bẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo àwọn àfọ kánù ẹ dàpọ̀ ẹni tó rí báyìí àwọn sì fẹ́ràn kí wọ́n máa lẹ fọ́tò ṣé ẹni gbogbo àwọn tí ń bá lẹ fọ́tò ṣéwù ẹ má gba àwọn alágìrì oníṣòkòtò gbẹ́ngbẹ́ wọn nígbà tí ṣòkòtò ti pẹ́ńpẹ́ látàyè dáńká wọ́n máa ní àrádà ánsìkìrì. عيشة ضكا ونحشره يوم القيامة أعمى. kí ni jẹ́ dáńká tó ju kí ṣòkòtò kọ́mọdé ojú àbọ̀ ọ̀bá lówó sọ pé òlówó kí ogún ẹ̀yìn ò máa gbọ́ òun nítorí pé wọ́n ṣẹ́ni fún mi sí kiri. ìwọ́n ní ta ni wà ní fọ́tò yìí fada ń béèrè bẹ́ẹ̀. ọlọ́run fẹ́ rí inú wa ń bí àwọn pásítọ̀ mẹ́ni tó ọlọ́run fẹ́ rí ni àfáàní kọ́ má bàa gùn ní nẹ́sùn rẹ̀ ní mẹ́yà ọwọ́ adé nìyẹn ọwọ́ adé kọ́ọ̀lẹ̀ yìí ọwọ́ adọ́dọ̀ ṣe ẹ̀ sì dákọ̀ ènìyàn àti gbogbo eléyìí ní sẹ́wù ń ṣe àtàlíkì níbi tá a ti ń lo tàlíkù níbi tá a ti ń lo tàfíìsù níbi tá a ti ń lo pàrọ̀ gbogbo ẹni sẹ́wù ni tiwọn ní sí ó fínísì wọn ní parísì fada bá fojú ní sẹ́wù lásán ó lẹ́ni tí wù ní ó lẹ́ni tí wù ní wọ́n dà haṣà mbamba sẹ́wù ní mahana mahana fọ́nà rẹ balẹ̀ ó lẹ́ni tí mo rí náà ni kí ni sẹ́wù ṣe méjì nìkan tí sẹ́wù ṣe. bẹ́ẹ̀ yẹn bá fẹ́ gbọ́ kó kí mo sì ní aṣọ òun dáadáa. ẹ fi ọwọ́ sí ẹgbẹ́ ìdí ẹ̀sìn o. nǹkan méjì pé nítorí gbọ́jà màsíyí ló fi ṣe méjì ẹ̀yọ̀ kan ló ṣe fún màsíyí ìta kọ́kọ́ nígbà tí nàìjíríà dàrú wọn lọ́wọ́ wọn wá kọ́ pé mi tí ó ti tò àbí kọ́ lọ́bẹ̀ wọn ní bàbá wa fẹ́ kó nífà sábẹ́rí kó o ti pẹ̀rẹ̀ pírẹsidẹ́ntì tó sọ́ra àdéhùn hádì mi ẹ̀ sì kí mo sí ìyá sí. Oni di president ti bade wájú ṣe wo bá sọ. Ṣé o kàn àgàdé kẹjọ kẹjọ kó ṣe ní wàrú bẹ́ẹ̀ kó sì dìde. Ẹsẹ̀ ìjọ kó dìde bá lọ, ó ti tò bá lọ, ó sì tò. Nígbà tí wàá wá jẹ́ ọ̀gá afádá yìí, ṣé o wá mu wá? Ọ wá fi èjìká rẹ̀ kan èjìká ṣé o? Èmi ṣé wàá kí síwájú rẹ̀ fada bá bú ẹkún ó ní àyìnà kalimatu shahada ṣé o bá ní tó fi rọ́nà lọ́rùn. ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah. eré ní fada bá wí
Nàìjíríà nígbà ṣé wò á rí kó ti kọjá ṣé ò ní máa lọ ọwọ́ á lọ ṣé ò tún wá mú lọ Saudi ibi tí wọ́n ti ń takò nǹkan Saudi náà ti kápẹ́ eléyìí lówó ṣé àwọn gbà bọ́ọ̀ bá gbà ní táwọn ẹni Ọlọ́run bá ń pè ní kàmá takò wọn wọ́n má bàa àwọn ọlẹ́kùn àwọn tí wọ́n yẹ tọ́tọ́ sí gbọ́dọ̀ máa ti ń bẹ nínú sàlẹ̀ kan gbà. ẹ̀yà kò ń lọ. gbogbo Ọlọ́run nínú àtọ́kùn òun ní ìkọ̀gùn lásán ẹ máa wọ kọ̀ọ̀kan mi bọ́ mi ọmọ ń bí ọwọ́ òun náà bọ́ bá ti nájú sìrúkà ní sẹ́ òfin ṣe sí. yá mẹ́ta sọ́wọ́fà yá mẹ́ta sọ́wọ́fà fọ́sítà fi fọ́tà àlàfi bíbí 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 bíbí. مولانا الشيخ سليمان فاروق المسكين بالله مولانا الشيخ سليمان فاروق المسكين بالله lágbára Ọlọ́run gẹ́gẹ́ bí ṣe Al-Qur'ani wa bàbá ni wọ́n lídìí ẹ̀ fún abẹ́bá ti dé àyè yìí á pa Al-Qur'ani àti gbogbo àníyàn wa á pa pọ̀ sórí ìdúró bàbá nígbà tí bàbá bá ń bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn tí ń dín sìn wá ní Al-Qur'ani náà lẹ́sìn gẹ́gẹ́ bí ìṣe wa àti àṣà wa alifawa Abdul Mu'min Muhammad Raji Aki. alifawa Abdul Mu'min Muhammad Raji ẹjọ tí wọn lọ́wọ́ ẹjọ bismillah ẹni bá ju pọ́ọ̀sì mu. بإذنكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا واغفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا إنك ما تريدنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد فاستجاب له ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو بعضكم بعد فالذين هاجروا فأخرجوا من ديرهم وأوصوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله